Mo kẹ́yìn olólùfẹ́ èmi ẹ̀là àgùntàn ọmọ Ọ̀rúnmìlà. Àdúrà wa gbà, a kú oṣù tuntun, a kú àwọn ojúbà. Oṣù ayọ̀ la máa jẹ́ fún wa lágbára Olódùmarè. Nọ́mbà mi ò yí padà o, 07 31 83 45 83 òun ni nọ́mbà mi. Àṣírí tí mo fẹ́ fún wa yìí, òun ni àṣírí asina àwọn àgbàlagbà tó tún ṣiṣẹ́ aṣẹ́ta, tó jẹ́ pé ọ̀nà a máa ṣí, ọ̀nà á là fún wa lásìkò tá a bá ń lo ẹni ọ̀tá tó bá ń dí wa lọ́wọ́, ó gbúdọ̀ jáde láyé. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò, tested and confirmed ni. Kí ni nǹkan tá a máa lọ wá? Ẹ lọ bá mi wá ọ̀pọ̀lọ́ ìjòkó, ìyẹn ọ̀pọ̀lọ́ tó ti tóbi dáadáa, tó jẹ́ ààyè ẹyọ kan. Ẹ jẹ́ ká wá èèpo ọ̀bọ̀ tó fẹ̀ díẹ̀. Ẹ jẹ́ ká lọ ra epo pupa ìgò kan. Ẹ jẹ́ ká wá lọ ra ìkòkò tuntun tá a fẹ́ fi ṣe iṣẹ́ tá a fẹ́ ṣe yìí. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká mú epo pupa, ẹ jẹ́ ká tú sínú ìkòkò tuntun tá a rà yẹn, ẹ jẹ́ ká gbé kaná. Tí epo yẹn bá ti ń gbá, tó ti ń gbóná lórí iná, ẹ jẹ́ ká wá lọ mú ọ̀pọ̀lọ́ yẹn. Ẹ jẹ́ ká gbé etí ọ̀tún ẹ̀, ẹ jẹ́ ká gbé sẹ́nu, ẹ jẹ́ ká ṣàdúrà sí dáadáa bá ṣe ń fẹ́ kórí fún wa. Èmi lágbájá, mo lágbájá, kọ̀nà bẹ̀rẹ̀ sí ṣí fún mi, kí n mọ orí tajé ṣe, kí n rí báyìí ṣe, kí n rí báyìí ṣe, kí n rí báyìí ṣe. A wá ṣàdúrà sí dáadáa. A wá gbé etí ọ̀tún ọ̀pọ̀lọ́ yẹn, a wá gbé sẹ́nu, a wá ṣépè àwọn èpè burúkú tọ́ta ń gbọ́ tó ń fọwọ́ bo etí. A ṣẹ̀ sí ọ̀tákọ́ta tó bá sà sí mi, kí mọ́tò ó pa, kí nǹkan báyìí ó ṣe, kí kìnní kan ó ṣe. Ọ̀tákọ́ta tó bá ń dí mi lọ́nà, kí nǹkan báyìí ó ṣe. A wá ṣépè sí etí ọ̀tún ọ̀pọ̀lọ́ yẹn. A wá mú ọ̀pọ̀lọ́ yẹn, a mú dání láàyè ní o life. Epo pupa tó wà lórí iná yẹn, a wá ju ọ̀pọ̀lọ́ yẹn sí, a sáré fi nǹkan kan dé. Tọ́pọ̀lọ́ yẹn bá ti kú, a wá ṣí, a wá mú epo ọ̀bọ̀ wa tá ti wá yẹn, a wá jù sínú epo pupa yẹn náà lórí iná. Tí ó bá ti lò bí 10 or 15 minutes, tá rí pé ọ̀pọ̀lọ́ yẹn ti ń dín, bí ìgbà tá fẹ́ dín ẹja tó ti fẹ́ mọ́ gbẹ, a wá mú nǹkan kan, a lè sọ epo yẹn kalẹ̀, ká sọ sórí ibì kan, a ní jẹ́ kí díẹ̀ kan lẹ̀. A wá rọra mú nǹkan kan bí spoon, a lè fi ṣíbí ṣe. A wá fi mú ọ̀pọ̀lọ́ yẹn kúrò nínú epo yẹn, a fi sójú òkúta pẹ̀lú epo ọ̀bọ̀ yẹn, a mú a fi sójú òkúta. A wá gún méjèèjì papọ̀, a wá gún pẹ̀lú ọṣẹ dúdú. A wá kó ọṣẹ dúdú yẹn, a kó sínú ike white kan. Ṣé ẹni tá bá ti gún ọṣẹ lọ́wọ́, a kì í fomi sí o. Lára epo tí a gbé kalẹ̀ yẹn, ara epo yẹn láti máa mú, tá máa fi mix ọṣẹ yẹn. Bẹ́ẹ̀ ni, tested and confirmed. Ẹ jẹ́ ká gbé ọṣẹ síbì kan. Ṣé wá rí epo pupa ilé tí ó kù sínú ìkòkò yẹn, ẹ jẹ́ ká jẹ́ kó tutù dáadáa. Ẹ jẹ́ ká wá rọ sínú ike bí ike cream kan. Tá bá ti ń wẹ ọṣẹ yẹn lálaalẹ́, tá bá ti fẹ́ sùn, ẹ jẹ́ ká máa fi epo pupa yẹn, ká máa fi para fẹ́rẹ́fẹ́rẹ́. Àárọ̀ náà a lè wẹ ọṣẹ yẹn náà láàárọ̀, ká fi epo pupa yẹn, ká fi para fẹ́rẹ́fẹ́rẹ́. Ẹ lọ gbìyànjú ẹ̀ wò, tested and confirmed ni. Àdúrà wa gbà.